ìbá jẹ́ wípé bí Olúbàdàn of Ìbàdàn ọba Ọlákùlẹ́yìn bí wọ́n ṣe ń ṣe yìí òun lẹ́yìn kábíyèsí wa tó kù nílẹ̀ Yorùbá lẹ́yìn náà gbìyànjú nǹkan ò ní lálù tó báyìí lọ́lúbàdàn of Ìbàdàn ọba Ọlákùlẹ́yìn kábíyèsí orí mi rèé o kádé kó pẹ́ lórí yín o ẹ ṣe ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ bà mí ọba Olúbàdàn mà ti ṣe bẹ́ẹ̀bẹ́ o wọ́n ṣe bẹ́ẹ̀bẹ́ o wọ́n ṣe bẹ́ẹ̀bẹ́ o wọ́n ti gbóyè ẹ má ti jà sọ pé oyè ni oyè náà ni wọ́n ti gbàlẹ̀kẹ̀ náà wọ́n ti gbàlẹ̀kẹ̀ lọ́rọ̀ àwọn mágàjí olè àwọn mágàjí kan ní ìlú Ìbàdàn tó jẹ́ pé ilẹ̀ onílẹ̀ ni wọ́n fọwọ́ lágbá wọn lójú tó ń talẹ̀ onílẹ̀ tó ń ta property on property wọ́n ti yọ àkún lọ́rùn wọn wọ́n sì ti dojú tì wọ́n ti disgrace wọn ìtìjú ńlá ó mà ṣe o wà nírọ́ ni mò ń pa Olúbàdàn suspend 2 Magajis, 1 others. The Olúbàdàn of Ibadan land, Ọba Owólabí Ọlákùlẹ́yìn, has suspended 2 Magajis and removed their traditional beads. The affected Magajis include Mogaji Kukula, Kamorudin Kolawole of Kukula family, Oke Ofa Baba Isale in Ibadan Northeast local government, and in Mogaji Samsidin Bello of Ekerin Ati family, Isale Osi in Ibadan Southwest local government of Oyo State. The suspension, which takes immediate effect, was slammed on the chiefs during the Olúbàdàn Land Matter Committee meeting at the old Olúbàdàn Palace, Ọjà Ọba, Ibadan on Thursday. Níbo ní ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ó kàn ní ìbò kàn ní kábíyèsí bàbá mi ṣàánú mi. Olúwa o bàbá mi ṣàánú mi bàbá mi ṣàánú mi ẹgbẹ́ kọ́ ìtẹ̀lẹ̀ ìlànà ìmọ̀ bẹ́ẹ̀ ṣe débẹ̀ àánú ni mò ń ṣe Olúwa o ìmọ̀ bí bẹ́ẹ̀ sanwó sí ìmọ̀ kẹ́kẹ́ àánú ni mò ń ṣe ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. Kábíyèsí ẹ ṣàánú mi ìkòsí ìdílé. Ṣé ti rí bó ṣe ń sunkún? Àwọn mọ́gàjí méjì ni wọ́n ti gba ìlẹ̀kẹ̀, wọ́n ti gba oyè nìyẹn. Ìlẹ̀kẹ̀ náà la fi ń dóyè mọ́, ìlẹ̀kẹ̀ la fi ń mọ olóyè, adé la fi ń mọ ọba. Ìgbà tó ti gbàlẹ̀kẹ̀ lọ́rùn mọ́gàjí méjèèjì sìn, ẹ ti di ẹni yẹpẹrẹ kì í ṣolóyè o. Wọ́n dẹ̀ tún sọ ọ́ síwájú Ọ̀tún Olúbàdàn àti gbogbo àwọn olóyè kàǹkàǹkà nìbàdàn. Wọ́n ní any one of you ẹ̀yin mágàjí méjèèjì tí wọ́n ti gbàlẹ̀kẹ̀, ìlẹ̀kẹ̀ la sì fi ń mọ olóyè, adé orí la fi ń mọba. Tẹ́ ẹ bá tún kọ̀ntínú láti máa pàréèdì ara yín gẹ́gẹ́ bí olóyè, ọlọ́pàá ń ṣọ́ yín, wọ́n ti ní káwọn èèyàn máa ṣọ́ yín lọ́tún lósìn o. Ẹ fi aṣọ péńpé roko ọba ẹ̀wọ̀n Agodi Ìbàdàn ṣe tẹ̀ dúró ẹ̀yin èèyàn mi. Ìwé tí àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe wá ń ṣẹ̀wọ̀n àtàwọn olóyè lẹ́nu ọjọ́ mẹ́ta ó tó fura sí o. Onílẹ̀ ń ṣiṣẹ́ o. Mo gbé fún onílẹ̀. Ọ̀dà. The Olúbàdàn of Ibadan land, Ọba Owólabí Ọlákùlẹ́yìn, has suspended 2 Magajis and removed their traditional beads. Wọ́n ti gba oyè la fi ń mọ, ìlẹ̀kẹ̀ la fi ń mọ olóyè, àbí wọ́n ti gboyè. The affected Magajis include àwọn Magaji méjèèjì tó ti gba oyè lórí wọn. Tó o bá jọmọ Ìbàdàn tó bá rí fídíò ẹ bá mi share fún family yín, fún àwọn ọmọ Ìbàdàn kó fi dé ọ̀dọ̀ family méjèèjì kí wọ́n lè mọ̀ wípé wọ́n ti gboyè lọ́wọ́ àwọn Magaji tó wá represent family yín lólóyè nínú ẹbí yín mọ́ o. Àwọn olóyè méjèèjì rẹ̀ Mogaji Kukula, Kamorudin Kolawole of Kukula family, Oke Ofa, tí mi bá pè dáadáa má bínú, Oke Ofa Baba Isale in Ibadan Northeast local government, and Mogaji Samsidin Bello of Ekerin Ati family, Isale Osi in Ibadan Oyo State West local government of Oyo State. Wọ́n ní the suspension, which takes immediate effect, was slammed on the chiefs during the Olúbàdàn Land Matters Committee meeting at the old Olúbàdàn Palace,
ọjà ọba Ìbàdàn, ibẹ̀ ni wọ́n ti ṣe meeting. So therefore ẹ̀yin family Kukula àti family Ajégbé ní Ìbàdàn, family Ẹ̀kẹrin lólóyè mọ́ ẹ̀ ní representative mọ́ wọ́n ní àwọn mágàjí yín wọ́n ti bojú àwọn ará Ìbàdàn jẹ́, ńṣe ni wọ́n gba ilẹ̀ onílẹ̀ tí wọ́n talẹ̀ onílẹ̀, wọ́n nítorí eléyìí wọ́n ti wọ́n nu wọn títí ńṣe ni wọ́n tẹṣọ mọ́ àwọn lẹ́rí tán sunkún bẹ̀ yẹn. Oore náà ṣe, báwo lọ ṣe ṣoore, ẹgbàlẹ̀ onílẹ̀ lọ́ta ẹ tún fìyà jẹ wọ́n gbogbo yín pátápátá. Èyí tẹ́ ẹ ti ṣe sẹ́yìn gbogbo ẹ̀ pátápátá náà máa wú síta. Wọ́n ṣe fẹ́mi náà o, mò ń bọ̀ àti ìdébẹ̀. The suspension, which takes immediate effect, was slammed on the chiefs during the Olubadan Land Matters Committee meeting at the old Olubadan. Okay. Your suspension order is indefinite until you retrace your step and do the needful. Ìyẹn Babaládọjà Ọ̀tún Olúbàdàn òun ni wọ́n sọ yẹn. You have been told severally to desist from any act that can tarnish the reputation and image of the Olubadan and Ibadan land, such as land grabbing, trespassing, forceful land taking, oppression of your family members and other residents in your domain. Gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn pátápátá tí fídíò ìbádọ́dọ̀ yín tẹ́ bá wà lókè òkun ẹ bá mi share fún gbogbo family yín àti gbogbo ọmọ Ìbàdàn. Tẹ́ ẹ bá ní anybody tó bá jẹ́ mágàjí nínú ẹbí yín tó ń fọwọ́ lágbá yín lójú, tó ń gbalẹ̀ yín, tó ń fìyà jẹ yín, tó ń oppress yín, ẹ ti ní oore ọ̀fẹ́ láti lọ rìpọ́ọ̀tù ní pálásì Aláàfin. Ẹ ti ní oore ọ̀fẹ́ láti lọ rìpọ́ọ̀tù ní pálásì Olúbàdàn of Ìbàdàn. Ká ẹ lọ fẹjọ́ sùn. Ẹ̀yin mágàjí tó kù, eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún yín. Bóyá ká ẹ sowó agbéjẹ́ mọ́wọ́, àsìkò tẹ́ ẹ fọwọ́ lágbá àwọn mẹ̀kúnnù lójú, ó mà ti kọjá. Àsìkò tẹ́ ẹ gbalẹ̀ onílẹ̀, tẹ́ ẹ talẹ̀ onílẹ̀ pé kí ló máa ṣe, ta ló máa mú yín, ó ti kọjá. Tẹ́ ẹ bá try láti ṣe anything sìn, ọ̀n fẹ́ mọ irú ipò tẹ́ jẹ́, irú ìṣẹ̀dá tẹ́ jẹ́. Connection yín ò mátà o. Ẹ̀sìn àti aṣọ pépé lẹ́fìrúkọ ọba. Wọ́n tún tẹ̀síwájú wípé ẹ̀yin ẹbí méjèèjì tí wọ́n ti gba oyè yìí, tí ẹ bá sì continue láti máa parade ara yín wípé kí ni o, wípé olóyè yín sì ni authentic olóyè yẹn. Wọ́n ní wọ́n ti dá àwọn èèyàn síta àtọlọ́pàá. Ẹ wò ẹ faṣọ pépé roko ọba ní Lágòdì sòsè. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ kó jẹ́ pé ibi kùdìẹ̀kudiẹ àwọn kábíyèsí wa nìkan nínú wa máa ń dùn láti gbọ́ ọ̀rọ̀ yẹn, àwọn àṣìṣe wọn. Àwọn tó bá ti ṣe dáadáa náà, ẹ jẹ́ kí ìwà tèmi ká ṣe kí ni, ẹ jẹ́ ká yìn wọ́n, ká ṣe wọ́n pẹ̀lẹ́, ẹ jẹ́ kí wọ́n ká kí wọ́n. Ṣùgbọ́n kí ló dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? The way tí ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá ṣe ń rí ẹ̀wọ̀n he àtẹ̀yẹ ẹ̀yin olóyè tẹ́ ṣe ń ṣe ẹ̀sìn, ó tó àpérò o. Ó yẹ kẹ́ ti máa ní ìfúnra pé onílẹ̀ wà at work fúnra lára ẹ̀. Ọba tí ò bá wá fẹ́ fi orí adé ṣe ẹ̀sìn àtolóyè àti ìyálọ́jẹ̀ ìyálóde, ẹ jẹ́ sowó agbéjẹ́mọ́wọ́ kẹ́ ṣe jẹ́jẹ́. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ẹ gbà wá o ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n tún ti kó wọn dé o láti Katsina. Ṣé o ti gbọ́? Láti Katsina wọ́n ti rù wọ́n dé bíbà. Wọ́n ní Dangote refinery, ibẹ̀ ni wọ́n lọ tó ti fẹ́ lọ ṣiṣẹ́. Dangote, àsìkò ti tó tí ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde. A ní láti dìde lórí ọ̀rọ̀ Dangote. Nísìn ó dàbẹ̀ ni wípé Dangote gangan ni wọ́n fi recruit àwọn bandits wá sí ilẹ̀ Yorùbá. Ẹ wá wo fídíò. See Baba, they say they come from Katsina. They won't come work for Dangote refinery. Shebi? Dangote refinery. Say they won't come work for Dangote refinery. So we saw them this morning. They say they come from Katsina. This is Ibejuleki, front of Dano, Lagos Free Zone. Kano, Katsina. Okay, you come now from Katsina. You come. Are you in Nigeria? Yes. Where are NIN? Where ID card? Let me see your ID card. NIN. Make I see. Wait, make I see now. Okay, this is your NIN. Yes.
idan ka tafi kamar za ka je train. Ọ̀rọ̀ yìí fàpérò o, mi ò dẹ̀ fẹ́ kí ẹ̀yin Lagos ṣe àkẹ́sùnlé o. Lagos State náà ti já wọn sílẹ̀ yìí o, òun lẹ̀ ń rí yìí o. Wọ́n dẹ̀ ń sọ wípé Katsina náà ti ń bọ̀. Refinery Dangote náà dẹ̀ láwọn ti fẹ́ lọ ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́, ẹ̀yin Lagos ṣe ẹ má mà súnlé. Governor Jídé Sanwó-Olú, ẹ̀yin tí ẹ bá rí fídíò yìí, ẹ bá wa pé Governor Jídé Sanwó-Olú. Ẹ má fi ẹ̀mí àwọn èèyàn tàfàlà. Ẹ má fẹ̀mí àwọn èèyàn, ẹ má fi ṣòfò. Mo rò wípé àsìkò ti tó yẹ kí Governor Jídé Sanwó-Olú àti gbogbo ẹ̀yin ọmọ original Lagosian tí ẹ̀mí àwọn èèyàn jẹ yín lógún àtẹ̀mí ara yín. Àsìkò ti tó tẹni láti máa ṣáàṣì Dangote cement, Dangote refinery, anything Dangote pátápátá. Ẹ jẹ́ ká fúnra kó má jẹ́ wípé true Dangote cement, Dangote refinery àbí gbogbo kìíní ó náà fi sọná sí Lagos State àbí ilẹ̀ Yorùbá tá fi laná kẹ̀kẹ́ o. Torí ẹ̀yin náà ẹ wo àwọn tó ìwà tèmi rí. Báwo ló ṣe wá rí báyìí torí Ọlọ́run? Ṣé àwọn tí ìwà tèmi rí inú fídíò wọ́n jọyàn tí ó ń gbé nígboro báyìí? Àwọn eléyìí ò jọyàn tó ń gbé ìgboro, àwọn eléyìí jọyàn tó ń gbé nínú igbó. Ẹ̀yin náà dẹ́nà ẹ ṣàfẹ́ pa Nàìjíríà run. Dangote ìjòyè kẹ́yìn tún máa recruit àwọn bandits wọ ilẹ̀ Yorùbá all in the name of ọfẹ́ wá ṣiṣẹ́ nínú factory yín àbí refinery yín. Ẹjọ́ rí iṣẹ́ wo làwọn eléyìí fẹ́ ṣe nínú Dangote cement àti refinery? Iṣẹ́ wo làwọn eléyìí? Kí ni àwọn eléyìí? Kí ni nǹkan wo lẹ́rù epo wà lára wọn? Kí náà mọ̀? Kí ló ní lọ́pọlọ lẹ́yìn wípé kó jíyàn gbé kó pààyàn? Bàbá Tinubu ẹlẹ́fẹ́ ti ṣetán láti kó àwọn forest guard káàkiri all over Nigeria. Ẹjọ́ ṣé nítorí ẹ̀ náà ni Dangote tún ṣe recruit wọn bọ̀m̀bì? Ẹ jẹ́ afurasí Dangote o. Ẹ jẹ́ afurasí Dangote o. Ṣé àwọn tí a rí nínú fídíò yìí, ẹjọ́ ṣé wọ́n jọyàn tó fẹ́ lọ ṣiṣẹ́ lójú títí yín? Ẹ wò wọ́n bó ṣe rí látòkè désàlẹ̀ náà. Wọ́n jẹyàn tó ń gbé láàrin ìgboro. Irú iṣẹ́ wo? Irú iṣẹ́ wo? Àìmọye Haúsá Fúlàní tó bìbà nínú Lagos State tó ń wáṣẹ́. Dangote ò fọhùn síta wípé òun fẹ́ recruit wọn o. Dangote ò sọ sínú pépà àbẹ́gbọ́rí nínú pépà yìí pé Dangote sọ wípé òun fẹ́ recruit àwọn òṣìṣẹ́ tó bá wà ní South West ibi tó ti ń make owó burúkú kí wọ́n bá kọ́ bọ́ síta. Òun fẹ́ recruit àwọn èèyàn, òun nídìí àwọn workers. Ìjọ́ wo lẹ́rí tí Dangote gbé síta? Kí ló dé tó ṣe jẹ́ wípé truck Dangote wọ́n fi lóòdù àwọn èèyàn, wọ́n fi lóòdù bandit wá sílẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ ń wò. Mo rò wípé gbogbo ẹ̀yin ọba tẹ́ kún Lagos State, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin báánà, ẹ̀yin olóyè kàkà Lagos State, kí ni iṣẹ́ ẹ̀yin gan-an? Ẹ sì dìde kẹ́ pàpérò, kẹ́ kóra yín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, kẹ́ wá bẹ́ ṣe máa bẹ̀rẹ̀ sí ní monitor Dangote refinery Lagos State. Gọ́vnà eléyìí ọ̀fọ̀ Ògùn Bàbá Abíọ́dún, ẹ dìde ẹ má kàn fojú wo wípé Dangote cement ní Ògùn State àbí ṣé kò ṣògùn náà ló wà ní? Ẹ dìde ká ẹ fúnra o. Ẹ fúnra o. Kó má jẹ́ pé àwọn tó máa wá payín mọ́nulé òun ni bàbá ní Dangote ní truck àti gbogbo kíní ẹ̀ tó fi máa ń recruit tó fi ń kó wá. Kí ló dé tó jẹ́ pé Dangote yìí náà ní lánàá lónìí lọ́la? Ó ṣe jẹ́ pé truck ti ẹnìkan ló máa wá recruit àwọn bandits àti terrorists ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká fura ká fi ti bọ̀nú ká fi kẹ́kọ̀ọ́. Tó bá ní kí ni mo sọ? Ní Bọ̀nú báyìí gọ́vnà ń pariwo, gbogbo wọn sunkún, wọ́n ti fẹ́ eradicate wọn tán ní Bọ̀nú. Ṣé ẹjọ́ wa ni? Kí ló kan àwa? Ẹni kí ló dé tí mo yẹ sọ bẹ́ẹ̀? Ṣé bí ìwọ náà gbọ́ ní last month about 3,000 terrorists òun ni gọ́vnà òun ni àwọn èèyàn wọn ní gọ́fmẹ̀ntì wọn ní Bọ̀nú lọ́la wọn ṣe kí ni wọ́n kó wọn lọ sí rehab. Wọ́n ní wọ́n ti gbé gbogbo ìwà pálapàla, wọn jíyàn gbé, wọn pààyàn, wọ́n ti gbé jùúlẹ̀. Ẹ wá kaṣọ sí wọn lọ́rùn, ṣebí fídíò gbogbo ẹ̀ wà ń bẹ̀. Èbó náà làjọ ń wò. Kò dẹ̀ tí ìpóṣù kan tí wọ́n kó àwọn pípù yẹn síbẹ̀ tọ́nà ti dà wọ́n mọ́mọ́ tọ́tọ́ tó mo ka pépà yẹn gan jáde pé wọ́n ní pé kán dà wọ́n mọ́mọ́ tọ́ kán fàyè gbà wọ́n láàrin ìlú. Kò dẹ̀ tí ìpóṣù tó ti dà wọ́n mọ́mọ́ tọ́ wọ́n dẹ̀ ti pa wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n kúkú wá fi àyè gbà wọ́n wá ṣiṣẹ́ yẹn gangan. Kò wá sẹ́nibọ̀dì tó máa mú wọn. Ẹ wá sunkún pọ́n tẹpa yín tán Bọ̀nú. Ẹ̀yin fúnra yín lẹ kó wọn wọlé náà. Ẹ̀yin lẹ kó wọn wọlé. What is our problem? Yorùbá jẹ́ alẹ́nẹ̀ látara wọn. Ṣé Dangote ló fẹ́ ru gbogbo bandit àti terrorist nọ́ọ̀tì wá sílẹ̀ Yorùbá tán báyìí? Yorùbá ẹ fúnra o ẹ fúnra. Ẹ
ẹ jẹ́ afúnra o ìfúnra lóògùn àgbà o mo sọ yìí mo dúró ná orúkọ tèmi ò yí padà yèyé dára kó jẹ́ àpàdé níbi comment section má gbàgbé láti bá mi share káàkiri ire o kàbìtì great Yorùbá là great.